bàbá nínú ìkéde tó wà lórí rédíò láàárọ̀ yìí ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé àwọn yóò máa fún àwọn ìdílé kan tí wọ́n jẹ́ kòlàkòṣagbe ní ẹgbẹ̀rún mẹ́jọ náírà ìyẹn 8,000 naira fún oṣù mẹ́fà láti lè fi èyí tó máa dúró gẹ́gẹ́ bí owó ìrànwọ́ látàrí epo pẹtiróòlù tí wọ́n ti yọ sọ́bsidì ẹ̀ tí wọ́n ti wọ́n bí ojú. àbá gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run alààyè àti gẹ́gẹ́ bí olóṣèlú kí lẹ rí sí ìgbésẹ̀ ààrẹ Tinubu lórí owó yìí. ẹ ṣe gan-an brọ́dà mi, God bless you. Amen. ṣé ẹ rí kí n tó dáhùn ìbéèrè yẹn, orí ìbéèrè yẹn ṣe pàtàkì púpọ̀ jù. àkọ́kọ́ kó là kúrò lẹ́kọ̀ọ́ àwọn kan tó máa ń sọ pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tá a bá ti dá sọ̀rọ̀ tó ń lọ pàápàá ní ti ìṣèjọba tàbí òṣèlú, wọ́n á ní ṣe ìránṣẹ́ Ọlọ́run, wọ́n á ní wọ́n láyé ọdún ràn ni, wọ́n á ní kò kàn wá. ó kàn wá gidi nítorí pé ọmọ Nàìjíríà ni wá, ó dẹ̀ kàn gidi nítorí pé gbogbo wa ló lóṣèlú. ìránṣẹ́ Ọlọ́run ń dìbò náà. bẹ́ẹ̀ni. òfin kan nípa pé ẹ̀tọ́ ẹ̀ ohun tó ṣe tó gbọ́dọ̀ ṣe fórílẹ̀-èdè ẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tó tọ́ ni pé kò dìbò. òfin kan nípa bẹ́ẹ̀. tá a bá ti ń dìbò tá a ń kópa nínú ètò ìdìbò olóṣèlú gbogbo àwẹ̀ àwọn political animals. tó máa dáhùn ìbéèrè yẹn sà, ṣé ẹ rí ìbéèrè yẹn wọn ló dáa jù lágbàáyé, nítorí èmi náà mo jí gbọ́ ìròyìn yẹn ní kùtù báyìí. ó bà mí nínú jẹ́ gan-an, ó bà mí nínú jẹ́, ó dẹ̀ ṣe ìfihàn àìtí sí òdodo. ìwé máa sọ pé òdodo ní gbé orílẹ̀-èdè lékè, ó ní ẹ̀gàn á máa já àbùkù orílẹ̀-èdè. àìsí òdodo ló bá Nàìjíríà débi tí ó dé yìí. eléyìí tí wọ́n dẹ̀ tún wá sọ yìí tẹ́ béèrè pé wọ́n á máa fún àwọn tí ò rọ́wọ́ họmú láwùjọ, wọ́n á máa fún wọn ní 8,000 lóṣooṣù fún oṣù mẹ́fà. ó banú mi jẹ́ gan, ó dẹ̀ pa mí lẹ́kún. nítorí mo ń rí ògbólógbòó àìní òdodo. mo ń rí ògbólógbòó sí òdodo nítorí ìrètí tí a ní nínú ààrẹ Tinubu, òun ni òdodo. nígbà tí wọ́n ṣàṣeṣeṣe tí wọ́n gbé ìjọba fún ààrẹ Tinubu, ọkàn balẹ̀, kì í ṣe torí pé ó jẹ́ ọmọ Yorùbá, ṣùgbọ́n torí pé kí ni nǹkan tó tún ń fẹ́. ìyàwó rẹ̀ gan ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, fídíò ẹ̀ wà, ó ní kò sí nǹkan táwọn nílò, àwọn ò nílò owó Nàìjíríà láti ṣẹ̀ṣẹ̀ fi dé èèyàn pé àwọn ti lówó. ìfọ̀kànbalẹ̀ wá wà pé Ọlọ́run ṣeun, irú ààrẹ Tinubu báyìí ipa rere àti orúkọ rere ló kù kárò kó yẹ kó máa lé. so ìgbà tán ní òun PDP òun ló dẹ̀ kàn, ọkàn wa balẹ̀ pé ẹni ìyá ṣòtítọ́. ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí a wá gbọ́ ní àárọ̀ ẹgbẹ́ ìdájí ní news, ó bá àyàn lẹ́rù, ó dẹ̀ pààyàn lẹ́kùn gan-an. ẹni tó bá ní àròjinlẹ̀ á sùn, nítorí ó jẹ́ ògbólógbòó ìfihàn àìtí sí òdodo. ẹjọ́ 8,000 naira là ń sọ̀rọ̀ nípa ẹ̀, 6,000 naira ló ń ra epo 12 litre lásán. epo 12 litre kò lọ kò bọ̀ ní mọ́tò. tíyàn bá fẹ́ wọ ọkọ̀ láti Èkìtì ní Adó Èkìtì níbi tí mo wà, tó fẹ́ wọ ọkọ̀ lọ sí Ìgbòsà, ó máa ní 10,000. wọ́n wá sọ pé wọ́n fẹ́ máa fún àwọn kan ní 8,000. mo kọ́kọ́ bèrè nínú ọkọ̀ mi, owó kíni? 8,000 kò tó gun ọ̀kadà jáde ní ọ̀sẹ̀ kan, kò tó wọ taxi jáde ní ọ̀sẹ̀ kan. 8,000 kò tó ra kankan nínú nǹkan tá à ń jẹ pé tó ń ṣe tó ń pé ní jíjẹ. 8,000 yìí tá a bá tiẹ̀ ní ẹni yẹn kó máa dákà jẹ ni, kó má kúrò nínú ilé ẹ̀, ṣùgbọ́n kó kàn fẹsẹ̀ ní sádùúgbò kó máa dákà jẹ. tó bá jókòó ẹ̀ kan á jọ jẹ 500. mélòó péré ló máa jẹ tí 8,000 á fi tán, wọ́n ní 8,000 lóṣù. ó dẹ́rù bà mí gan, ó jẹ́ ipa àìní òdodo rárá. mo wá rí gbogbo eléyìí gẹ́gẹ́ bí ọgbọ́n láti jẹ́ pé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan máa fara ya. wọ́n ní pé wọ́n á lọ gbowó. mo kàn rí pé ọgbọ́n àti gba owó rabata
Tinubu ń wá torí lóònù yìí ààrẹ Buhari ti fẹ́ gbà tó ń kú díẹ̀ kó kúrò ṣé tẹ́ bá rántí pé wọ́n ti ń sọ̀rọ̀ subsidy removal yìí náà nígbà yẹn. ti pẹ́ bẹ́ẹ̀ ni. ó dàbí pé ààrẹ Buhari ó ti kọ́kọ́ sọ̀rọ̀ owó gbígbà ńlá yìí náà gbà yẹn tí wọ́n fún ó dàbí pé ààrẹ Buhari kọ́kọ́ fẹ́ gbowó gbà yẹn ó kọ́kọ́ ṣe palliative kó tó wá yọwọ́ subsidy ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ ààrẹ Buhari lọ báyìí ààrẹ Tinubu dé Tinubu kọ́kọ́ yọ subsidy yẹn dànù ayé ni àwọn ènìyàn lára a ní ìrètí pé bóyá kó lè dáa ni ṣùgbọ́n ilé ìta gbọ́ ìdẹ́rù bàyàn gan nítorí pé mo wá rí gẹ́gẹ́ bí èyí tó gbé kalẹ̀ yìí mo wá rí gẹ́gẹ́ bí àwáwí láti jẹ́ káwọn ènìyàn ní ìgbà kígbà káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbàgbọ́ pé wọ́n fẹ́ owó tó fẹ́ lọ yá yìí wọ́n fẹ́ fi ṣe àwọn ọ̀gá tù wọ́n lára tó tẹnu mọ́ yìí ààrẹ náà ni wọ́n sọ pé wọ́n máa san 8,000 fún àwọn tí kò rọ́wọ́ kọ́ fún bíi mílíọ̀nù 2 wọ́n ní wọ́n san fóṣù 6 péré èló nìyẹn nínú adúrò owó tó fẹ́ yá yẹn èló nìyẹn then pé káwọn èèyàn fojú sí káwọn èèyàn má bàa pariwo káwọn èèyàn má bàa jà káwọn èèyàn má kọ́ ṣàfihàn mi ò rí òtítọ́ mi ò rí òdodo sà ó dẹ̀ dẹ́rù bàyàn. bàbá. ó dẹ́rù bàyàn kò sí ibi tí 2,000 lè dé. bàbá. bí 88,000. bó ṣe wá rí i sà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí olóṣèlú tí ẹ̀yin náà jẹ́ kí ló yẹ kí Tinubu ṣe kí ló yẹ kó jọ́nà àbáyọ dípò à ń pín owó tí ò tó dákọ̀mọ̀ yìí fún àwọn aráàlú. ààrẹ ó padà kó lọ káàrẹ fún ẹ lọ́dún kan pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn tó ń jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ wọ̀nyí àwọn technocrats ni wọ́n àwọn tí wọ́n ń ṣe ẹran òṣèlú tọ́jà ti ní àwọn ìlàkọjá wọ́n tó dé ibi tó wà ẹni tó mọ gbogbo ibi bàtà ti bá ìlú lẹ́sẹ̀ kí ààrẹ padà lọ listing sí wọn kí ààrẹ gba advice ní ọwọ́ wọn abẹ́rẹ́ sọ̀rọ̀ wọn yọ subsidy wọ́n fẹ́ ṣe palliative it has to do with ó ní í ṣe pẹ̀lú owó tá a pa wọlé lórílẹ̀-èdè ṣé mi kàn mọ́ ọkọ̀ náà fẹ́ lọ́dún yá àdúró owó wọ̀nyẹn fún gbèsè lè tó wà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bí wọ́n ṣe máa san wọ́n sì máa lọ gbà míì wọ́n fẹ́ fi ẹ̀kọ́ àtàkàrà tu Nàìjíríà lójú kọ́jú bá gbèsè míì wọ́n bá di arówó ìyàkú náà táwọn náà máa rówó ṣèjọba yàrá wọ́n máa jẹ́ ayé ìjọba ní wọ́n kọ́ ní tó fẹ́ ṣe. a nílò láti ṣòdodo lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run sọ fún mi ní ọ̀sẹ̀ tó kọjá tí mo sì sọ pé tí bá ṣe next broadcast fún pé màá sọ. Ọlọ́run kìlọ̀ fún àwọn tó ń ọmọ bíbí àgbà wa tó ti pèsè sáyé Nàìjíríà ní wọ́n fi lọ́ọ́ ṣe náà kan fi kúrò bẹ́ẹ̀. ṣé bí ikú ló tó àṣírí Àbáṣà Àbáṣà ọ̀bá púpọ̀ jìjì gbogbo owó tó gbé yẹn náà wọ́n ní mọ̀ ó túmọ̀ sí pé wọ́n ṣe ń gbé bẹ́ẹ̀ yẹn látẹ̀yìnwá oníkálukú náà dé náà fẹ́ gbé tiẹ̀. Ọlọ́run sọ pé ẹ̀jẹ̀ ní lẹ́ máa fi sán lẹ́ẹ̀ bá fòdòdó sán ní ìsìn Ọlọ́run ní inú ẹ̀dàrẹ́ ẹ̀jẹ̀ ní lẹ́ máa fi sán nǹkan ẹ̀jẹ̀ bá tètè sán ní ìsìn pẹ̀lú. Ohun tó yẹ kí ààrẹ Tinubu ṣe ó mọ̀ sọ́bsìdì yìí tọ́jọ́ iná ẹ bá rí ẹ̀rí orí àwa mẹ̀kúnnù orí àwa ordinary people ló ti ń dáhùn. Àwọn èèyàn wa ìkà gidi ni wọ́n àwọn èèyàn wa wicked. Gbogbo nǹkan tó máa affect ordinary citizen ni wọ́n máa lọ ń tọ́jú bọ̀ pé wọ́n fẹ́ fi generate owó ẹ wo subsidy náà báyìí ordinary citizen ni ọ̀rọ̀ yìí kàn jù gbogbo wọn tó kóra wọn sínú ìjọba ẹ̀rù kàn wọ́n because tó ń mú money wọ́n ń rí owó láti rà tó bá ní kí wọ́n máa ta epo ní 1,000 2,000 per litres àwọn ní láti rà nítorí pé wọ́n wà nínú owó yẹn wọn ò mọ bó ṣe rí lára àwọn ordinary citizen níbi wọn ọ̀dẹ̀ fẹ́ mọ̀. now ẹ̀yọ subsidy ẹni pé kó lè máa bẹ́ẹ̀ lè rí owó ni kó lè àbú owó. ọ̀kẹ́ ìgbà tẹ́ ẹ̀yọ subsidy ẹ̀ ń ṣe títì ẹ̀ ṣáà ṣe project ẹ̀ ń ṣe ná ẹ̀ ń ṣe àwọn necessary thing ẹ̀ ń ṣe náà ẹ̀yọ subsidy ẹni pé á lè jẹ́ kí ìjọba lówó. ìgbà tẹ́ ẹ̀yọ subsidy náà báyìí mo rò pé ààrẹ Tinubu ti lo oṣù kan náà báyìí àgbo oṣù kejì tí a dẹ̀ gbọ́ pé owó ti àkú náà díẹ̀. kí ni a tún fẹ́ lọ gbowó ràbàtà ẹ fún tàṣẹ wá fi irọ́ sì díẹ̀ pé wọ́n lè máa fi san 88,000 èlò ní 88,000 fún ọmọ 2 million bẹ́ẹ̀ ṣe sọ. 12 million. 12 million. èlò ní 88,000 náà kò sí òdodo àwọn àyè wà tí Nàìjíríà fi lè lówó kọ́ máa yọ mẹ̀kúnnù lẹ́nu ọ̀nà pọ̀ ìkíní nínú ẹ̀
value added tax owó orí láti orí àwọn contract àwọn company ńláńlá kí ló dé tí wọ́n tójú wọ̀ nígbà kan Babangida ó tó di pé Muhammadu Babangida ààrẹ Babangida ó tó di pé forí àkókò àtìlẹ̀ nígbà yẹn Babangida nígbà yẹn kò tí ì ní yunifásitì Babangida ó ṣe ìgbékalẹ̀ kan wọ́n pè ní value added tax tribunal níbi tí wọ́n ti máa ilé ẹjọ́ tí wọ́n ti máa prosecute àwọn tí ò bá kí n san VAT wọn. Kò wá pẹ́ nígbà tí Babangida ṣe kíní yẹn ni Babangida forí àléfà sílẹ̀. Ọ̀rọ̀ VAT yẹn wọ́n pa mọ́lẹ̀ dèmí nítorí kíni. Value added tax tribunal yẹn òun ni ìbá máa gbógun ti àwọn olówó tí ò san tax orí company mọ́. Náà tí ẹ bá fẹ́ kí Nàìjíríà lówó dáadáa wọ́n ti ẹ̀fọ̀rọ̀ subsidy sílẹ̀ kọ́ lọ tójú bọ value added tax yẹn. Value added tax àwọn tó ní yunifásitì àwọn san àwọn tó ní company lálá ọtí wọn ìyá abẹ yẹn wọ́n filẹ̀ nítorí pé àwọn olówó ni ẹ̀ bá kàn. Kò sóòótọ́ lórílẹ̀‐èdè yìí o Ọlọ́run rẹ̀ ti sọ pé gbogbo wọn yẹn tó la ìṣòdodo kọjá àti Nàìjíríà tó dábò ní ẹ̀jẹ̀ wọn náà máa fi fún. Ọ̀rọ̀ Ọlọ́run rẹ̀ yí bá dẹ̀ ṣe rí nìyẹn. Náà so ẹ wo ká má bàa gbára wa lákòókò ní ààrẹ Tinubu padà lọ jókòó pẹ̀lú àwọn labour leader mọ ibi tí bàrà ti ń ta wá lẹ́sẹ̀ wọ́n dẹ̀ lè sọ fún ibi tí owó ti máa jáde tó bá ní sùúrù pẹ̀lú wọn òun náà kó dẹ̀ ṣòdodo kọ́ mójú kúrò lára àwọn mẹ̀kúnnù àwọn ordinary people ṣá kọ́ mójú kúrò lára wọn akọ́mọ̀dá ogun sílẹ̀ lórílẹ̀‐èdè yìí Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmì orúkọ yín sà àti nọ́mbà yín orúkọ yín àti nọ́mbà yín fẹ́ tó bá nílò ètò àdúrà. ẹni ìgbèrè olúwa Olúfẹ́mi ọmọ Bádégóyèga tí mo fi ìpínlẹ̀ Èkìtì ṣe ibùjókòó nọ́mbà mi 07037993902 07037993902. Amen ẹ ṣe àdúpẹ́ àwọn àríyìn bá o.